ẹ ká san bọ́dà wa. ẹ ká sọ. ẹ bá dákọ̀ yín fún wọlé. Orúkọ mi ni Lukman Tọ́lá Ayélára Àdìsá. Àbójímọ̀ òní. Àwa nìyẹn. Àrígbé ẹ wá bá wa lálejò látòkò Sógbómọ̀ṣọ́ àrígbé Sógbómọ̀ṣọ́ lẹ́gbẹ̀ẹ́ ìlú rẹ̀ tí wá Sógbómọ̀ṣọ́. Owó dé iye wa lọ́nà díròkó lọ́wọ́ ni mo ti. Owó dé iye wa lọ́nà díròkó lẹ́gbẹ̀ẹ́ kòtò nínú. Mo rí pé ẹ̀yin náà kí lẹ́gbẹ́ kọ́ yín lẹ́ẹ̀kan. Lukman Tọ́lá Ayélára. Wọ́n mú bàbá máa mú lẹ́jẹ́ ní àbábúrò. Àbí bá mi ní àkótán àbúkọ yín gàgbà pọ̀. Bàbá fẹ́ kótán ọmọ bàbá yẹn máa mú ní ọjọ́. Ẹ̀jẹ̀ kankan náà nìyí. Bẹ́ẹ̀ ni bí wọ́n ti ń jẹ́ Tọ́lá Ayélára lèmi náà ń jẹ́ Tọ́lá Ayélára. Bó wọn á ṣe jẹ́ gangan. Àwọn àti bàá mi jọlọmọ bàbá àtọmọ ìyá. Àwọn àti dádì yín ọmọ yọmọ bàbá ni wọ́n. Àwọn sì ni wọ́n tọ́ àwa. Ìmáàmù lọ́tọ́ yìí. Bẹ́ẹ̀ nínú ẹni tó fara pẹ́ ìmáàmù jù ó jẹ́ ìkan nínú àwọn ọmọ fara pẹ́. Gbogbo àwọn olólùfẹ́ bàbá ìmáàmù káàkiri gbogbo àgbáyé ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn fún àwọn sọ́pọ́ọ̀tù oríṣiríṣi báwọn èèyàn ṣe ń fẹ́ràn bàbá ìmáàmù lórúkọ fámìlì ẹ bá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn bọ́ọ̀sì bàbá ìmáàmù káàkiri gbogbo àgbáyé ní fámìlì yìí ẹ máa lóore o. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá wa ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa Dr. Ìmáàmù Yunus Tọ́lá Ayélára gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn tẹ́ ń dúró tì wọ́n. Àdúrà náà la ṣe fún yín ní pé gbogbo ẹ tí ń dúró ti bàbá ìmáàmù Ọlọ́run má ṣàlàyé dúró tẹ̀yìn náà gbogbo ẹ̀yin tẹ́ ń rí bàbá wa ìmáàmù tẹ́ ń dùnnú ìdùnnú fọlọ́run má jò tọ́nu lé yín gbogbo ẹ̀yin tẹ́ ń rí wọn tínú yín dùn tẹ́ ń pọ́n wọn lé àpọ́nlé orí ńláńlá Ọlọ́run má jò tán lé yín àwọn tí wọ́n sì rí bàbá ìmáàmù tí wọ́n ń bínú náà àbí Ọlọ́run fọlọ́run má ṣàlàyé ràn wọ́n lẹ́mìí nítorí àdúrà náà la ṣe fún wọn. Bàbá ní àwọn ọmọ ṣépè fún wọn àwa ló dàbí wọn ṣùgbọ́n ká má bàa dàbí wọn àbí Ọlọ́run kọ́ ló bá wa rọ̀ wọ́n lẹ́mìí àṣetánì tí ń bá ọkàn wọn jà àbí Ọlọ́run kọ́ ló má ṣe láì lẹ́kú rẹ̀ fún wa lálá haúlá wàlá quwwata illa billah adúpẹ́ lọ́wọ́ gbogbo yín gan fún àdúrótì fún sọ̀pọ́tì yín fún bàbá wa Imam Ọlọ́run nífẹ̀ẹ́ nìkan yín náà lẹ̀. Ẹ ṣe ẹ bá adákọ̀ yín fún gbogbo ayé lẹ́ẹ̀kan. Orúkọ mi ni Lukman Tọ́lá Ayélára Àdìsá. Ṣé kí ẹ ṣe ìtìkáàfù rẹ wá fún? Bí o wá ṣe ìtìkáàfù kọ́ra gbọ́gbọ́ àwọn èèyàn ti pọ̀ fún ìtìkáàfù lè. Ìtìkáàfù kọ́ lèmi wá fún tẹ̀síìrì ilé Ayélára. Ilẹ̀ wá fún òun lèmi wá. Nítorí rẹ fẹ́ ṣe yọ. A ti bẹ̀rẹ̀ láti ọjọ́ Sunday tó lọ láti bẹ̀rẹ̀ nítorí èyí ló di ìjẹjọ tí mo dé sílùú Ògbómọ̀ṣọ́. So mo dẹ̀ rí pé àwọn èèyàn ń kí mi dáadáa àwọn èèyàn tó ń nífẹ̀ẹ́ bàbá yìí náà tí wọ́n nífẹ̀ẹ́ wa náà tó dẹ̀ ẹlòmíì dá mi mọ̀ tẹ́mi ò dá mọ̀ ṣùgbọ́n alhamdulillah. Ẹ ṣe gan.